KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fasonu Victor Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, jẹ́ ká tẹríba nígbà tí a ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Ọlọ́run mímọ́ a gbé yín ga torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ògo, ọlá, agbára àti ìyìn ni forúkọ yín títí láéláé. A dúpẹ́ fún ìwàláàyè yín lórí ayé wa lónìí. A dúpẹ́ torí pé ẹ̀yin lẹ ń tọ́jú wa. Ọpẹ́ ni fún orúkọ yín, ìyìn ni fún orúkọ yín. Ẹ bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa. Ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn. Bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A yìn ín lọ́pọ̀lọpọ̀ fọwọ́ ìtọ́jú àtọwọ́ àánú rẹ̀, èyí tí à ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa níbi gbogbo, lọ́nà gbogbo àti nígbà gbogbo. Ọlọ́run wa ẹ ṣeun. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe dé láti mú àwọn kókó ẹ̀kọ́ wá síwájú yín ní ohun tí ń ṣe ìyè àti ìwà bí Ọlọ́run àti ẹ̀kọ́ tí ó yè koro tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Tẹ́ ẹ bá nígbàgbé ẹ̀yin ènìyàn wa nílé, a jọ ń kẹ́kọ̀ọ́ lọ lọ́wọ́ nípa kókó ẹ̀kọ́ tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ tó dá lórí ìbẹ̀rù Olúwa. A sì sọ fún wa pé apá kejì ẹ̀kọ́ yìí, ìbẹ̀rù Olúwa, yóò wáyé lónìí pẹ̀lú oore-ọ̀fẹ́ àti ìwàláàyè Ọlọ́run. A fẹ́ wo apá kejì rẹ̀ torí ó nílò fún wa láti ní ìbẹ̀rù Ọlọ́run. Ó nílò ohun tí yóò ràn wá lọ́wọ́ láti ṣe. A ti gbé àlàyé kalẹ̀ nípa ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìbẹ̀rù Ọlọ́run. Ohun tí ìbẹ̀rù Ọlọ́run yóò bí nínú wa, yóò bí ìgbọràn, yóò bí ọgbọ́n, yóò bí ìwà mímọ́, yóò bí ìwà ìrẹ̀lẹ̀, yóò sì bí ìrònú láti máa ṣèfẹ́ Ọlọ́run nígbà gbogbo. Ohun tí ìwà bí Ọlọ́run tàbí ẹ̀rù Ọlọ́run tàbí ìbẹ̀rù Ọlọ́run yóò bí nínú wa nìyí. Lónìí a fẹ́ wo apá kejì ẹ̀kọ́ yìí nítorí ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú. Ọ̀pọ̀lọpọ̀ àlàyé àti ọ̀pọ̀lọpọ̀ àpèjúwe la gbọ́dọ̀ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ohun tí Bíbélì sọ nínú ọ̀rọ̀ rẹ̀. A fẹ́ wo ìbẹ̀rù Ọlọ́run apá kejì láti wákàtí yìí lọ. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìbẹ̀rù Ọlọ́run, à ń sọ̀rọ̀ nípa kí ni ìbẹ̀rù Ọlọ́run lè ṣe fún ọkàn àwọn tó mọ Ọlọ́run tó sì ṣe tán láti kún fún ìbẹ̀rù Ọlọ́run. Tá a gbé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ ni pé ìbẹ̀rù Ọlọ́run a máa bí ìgbọràn, a máa bí ọgbọ́n, a máa bí ìwà mímọ́, a máa bí ìrẹ̀lẹ̀, a dẹ̀ máa bí oore ọ̀fẹ́ láti máa ṣèfẹ́ Ọlọ́run. Kí wá ni ìwà bí Ọlọ́run lè bí nínú ọkàn àwọn tó bẹ̀rù Olúwa? Ẹ jẹ́ ká gbọ́ ohun tí Bíbélì sọ. Ìbẹ̀rù Ọlọ́run a máa jẹ́ kí àwọn ènìyàn kúrò nínú ìwà ibi. Ìbẹ̀rù Ọlọ́run a máa jẹ́ kí ènìyàn kúrò nínú ìwà ibi. Gẹ́gẹ́ bí ohun tí àwọn olóyìnbó sọ, the fear of God causes people to depart from evil. Ìbẹ̀rù Ọlọ́run a máa jẹ́ kí àwọn ènìyàn kúrò nínú ibi. Eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó fún wa láti mọ̀. Ẹ ká ṣí Bíbélì wá sí ìwé òwe orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7. Kí ni Bíbélì kọ́ wa? Ìwé òwe orí 3 ẹsẹ̀ 7. Ó ní má ṣe jẹ́ ọlọ́gbọ́n ní ojú ara rẹ, bẹ̀rù Olúwa kí o sì kúrò nínú ibi. Bí ènìyàn bá ní ìbẹ̀rù Ọlọ́run, tó ní ìbẹ̀rù ọ̀rọ̀ Ọlọ́run, tó gbà pé Ọlọ́run alààyè tó dá ayé àtọ̀run àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ ń bẹ, tó sì gbà pé
Títako òfin àti ìlànà Ọlọ́run yóò mú ìjìyà lọ́wọ́ yálà nísinsìnyí tàbí ní ìgbà tí ń bọ̀ tí ń ṣọjọ́ ìkẹyìn. Èèyàn á làkàkà láti kúrò nínú ohun gbogbo tó jọmọ́ ibi. Èèyàn á kúrò nínú ibi gbogbo. Torí ìwé òwe orí ìkẹta ẹsẹ̀ keje fi ẹsẹ̀ wa múlẹ̀ pé bẹ̀rù Olúwa kí o sì kúrò nínú ibi. Àwọn ohun tí ìbẹ̀rù Ọlọ́run á máa ṣe fún ọkàn àwọn ènìyàn nìyí tó ṣetán láti sin Ọlọ́run ní ìyè àti ní ìwà bí Ọlọ́run. So bí a bá ní ìbẹ̀rù Ọlọ́run nínú wa, tá sì ní láyé wa, à á làkàkà láti kúrò nínú ibi. Tá bá gbé àgbékalẹ̀, kí là ń pè ní ibi? À ń sọ̀rọ̀ nípa àwọn ìwà ẹ̀ṣẹ̀ gbogbo. Èyí tí ìwé Gàlátíà orí 5 nígbà tá kíyèsí ẹsẹ̀ 19 sísàlẹ̀ tó gbé àgbékalẹ̀ ẹ̀kọ́ kalẹ̀, Galatians 5:19 downward, tó gbé àgbékalẹ̀ ẹ̀kọ́ kalẹ̀ nípa àwọn iṣẹ́ ti ara gbogbo tí a gbọ́dọ̀ yàgò kúrò nínú wọn. Bí a bá ní ìpayà Ọlọ́run, tá a kún fún ìbẹ̀rù Ọlọ́run, a ó kúrò nínú ibi, a ó kúrò nínú ìwà ìkà, a ó kúrò nínú ìwà ìbàjẹ́, a ó kúrò nínú ẹ̀mí oṣó, a ó kúrò nínú ẹ̀mí ìjà, a ó kúrò nínú bíba tọmọlàkejì jẹ́ nípa ọ̀rọ̀ sísọ tàbí nípa wíwùwà ibi sírú ẹni bẹ́ẹ̀. A ó kúrò nínú ìwà búburú gbogbo. Ọkàn tó bá ní ìbẹ̀rù àti ìpayà Ọlọ́run á kúrò, kò ní dúró ní ibi tí wọ́n ti ń gbèrò ibi, tí wọ́n ti ń sọ̀rọ̀ ibi, torí pé irú ọkàn bẹ́ẹ̀ mọ Ọlọ́run. Ìbéèrè ni pé ẹ̀yin tẹ́ ń wò mí lónìí, ǹjẹ́ ẹ ti kúrò nínú ìwà ibi gbogbo? Bí a bá ti kúrò nínú ìwà ibi gbogbo, tí ẹsẹ̀ wa bá ń sáré sí nǹkan ibi, kò tí ì sí ìbẹ̀rù Ọlọ́run nínú wa. A sì gbọ́dọ̀ ní ìbẹ̀rù Ọlọ́run, torí pé Ọlọ́run pàṣẹ, àṣẹ ni pé a gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀. Ẹ ká tún wo ohun tí ìwé òwe orí 9 nígbà tá kíyèsí ẹsẹ̀ 13, ká tún gbọ́ ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún wa. Ẹ gbọ́ ohun tí ìwé òwe orí 9 ẹsẹ̀ 13 wí. Ó ní ìbẹ̀rù Olúwa ni ìkórìíra ibi. Ìríra àti ìgbéraga àti ọ̀nà ibi àti ẹnu àrékérekè ni mo kórìíra. Bí ènìyàn bá ní ìbẹ̀rù Olúwa, gẹ́gẹ́ bí ohun tí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí sọ, ìwé òwe orí 9 ẹsẹ̀ 13, yóò kórìíra ibi. Bí a bá kún fún ìbẹ̀rù Ọlọ́run, a ó kórìíra ìwà ẹ̀ṣẹ̀. Gẹ́gẹ́ bí àgbékalẹ̀ àti àlàyé, a kúrò nínú ìríra àti ìgbéraga àtọ̀nà ibi àtẹnu àrékérekè ni mo kórìíra. Bí ìbẹ̀rù Ọlọ́run bá jọba lọ́kàn wa, a ó kórìíra ohun tó ń jọmọ́ ibi, a ó kórìíra rẹ̀. So àwọn ohun tí ìbẹ̀rù Ọlọ́run tó ń ràn àwọn ènìyàn lọ́wọ́, àwọn ènìyàn Ọlọ́run lọ́wọ́ láti kúrò nínú wọn ni. Wọ́n á kúrò nínú ibi, wọ́n á dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run, wọ́n á kúrò nínú ìwà ibi gbogbo, wọ́n á dẹ̀ kórìíra ohun tó jọmọ́ ibi. Ẹ ká tún wo ìwé òwe orí 14, Proverbs 16, ká wo ẹsẹ̀ 6 rẹ̀, ká gbọ́ ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Ìwé òwe orí 6 nígbà tá kíyèsí orí 16 ẹsẹ̀ 6, kí ni Bíbélì sọ? Ẹ gbọ́. Ó ní nípa àánú àti òtítọ́ abo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, nípa ìbẹ̀rù Olúwa ènìyàn á kúrò nínú ibi. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Nípa ìbẹ̀rù Olúwa ni ènìyàn fi lè ní agbára láti kúrò nínú ibi, láti fi ìwà ibi sílẹ̀, láti má lè tẹ̀síwájú nínú ìwà ẹ̀ṣẹ̀ gbogbo. Ìbẹ̀rù Ọlọ́run. Bá ò bá ní ìbẹ̀rù Ọlọ́run, tá à ní ìpayà Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ò lè yé wa, kò sì lè ràn wá lọ́wọ́ láti ṣe, a ò ní lè ṣe ọ̀rọ̀ náà. A sọ fún wa pé àwọn tó bá rìn nípa tara, wọn kò tilẹ̀ lè ṣe ohun ti ẹ̀mí. Ẹni tó bá rìn nípa tara kò ní lè ṣe ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Ohun tó sì fà á ni pé kò sí ìbẹ̀rù Ọlọ́run. Bí ìbẹ̀rù Ọlọ́run bá wà, a ó ta kété kúrò nínú tí ń ṣe ibi. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ń bá wa sọ̀rọ̀ nípa ìbẹ̀rù Ọlọ́run. Ìjà kórìíra ìwà ibi, ìjà ta kété fún ohun tí ń ṣe ibi.
já jìnnà sí ohun tí ń ṣe ibi. Bá ò bá ṣe ohun gbogbo tá a ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ lónìí, a ò ní ìbẹ̀rù Ọlọ́run. Báwo la ṣe lè ní ìbẹ̀rù Ọlọ́run? Kí tilẹ̀ ní àwọn ìbùkún tí a ti ṣèlérí fún àwọn tó bẹ̀rù Olúwa. Ẹ ká wo àwọn ìbùkún tá a ṣèlérí fún àwọn tó bẹ̀rù Olúwa. Ẹ ká padà sí ìwé orin Dáfídì Psalm 34 ká wo ẹsẹ̀ 2. Ìbùkún àkọ́kọ́ ni pé wọ́n ó ní ààbò láti ọ̀dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa wá. Psalm 34 verse 7 kí lọ Ọlọ́run sọ? Ó ní áńgẹ́lì Olúwa yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká, ó sì gbà wọ́n. Bí ènìyàn bá ní ìbẹ̀rù Ọlọ́run, kí ni ìbùkún tá ti sọ nínú Bíbélì fún àwọn tó ní ìbẹ̀rù Olúwa? Àkọ́kọ́ nínú rẹ̀ ni pé ààbò Ọlọ́run yóò dájú. Àkìríkà níbi pé áńgẹ́lì Olúwa yóò yí àwọn tó bẹ̀rù rẹ̀ ká, yóò sì gbà wọ́n. Psalm 34 verse 7 ohun tí Bíbélì gbé kalẹ̀ ní gẹ́gẹ́ bí lótìtọ́ ni. Áńgẹ́lì Olúwa yóò yí àwọn tó bẹ̀rù rẹ̀ ká, yóò sì gbà wọ́n. Ohun tí Bíbélì gbé kalẹ̀ ní gẹ́gẹ́ bí àṣẹ. Ìbùkún àkọ́kọ́ fún àwọn tó bẹ̀rù Ọlọ́run nìyí. Ìbùkún èkejì, Psalm 34 verse 9 kí ni Bíbélì sọ? Ó ní ẹ bẹ̀rù Olúwa, ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́, nítorí tí kò sí àìní fún àwọn tó bẹ̀rù rẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Psalm 34 verse 9. Ó ní ẹ bẹ̀rù Olúwa, ẹ̀yin ènìyàn mímọ́ rẹ̀, nítorí tí kò sí àìní fún àwọn tó bẹ̀rù rẹ̀. Èkejì lára àwọn ìbùkún fún àwọn tó bẹ̀rù Olúwa ní ìpèsè. Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kò sí àìní fún àwọn tó bẹ̀rù rẹ̀. Àwọn tó bẹ̀rù Olúwa yóò máa jẹ́ ìpèsè àti àánú fún wọn. Ó ti yé wa, ọ̀rọ̀ mímọ́ Olúwa yé wa. Tẹ́ bá dẹ̀ tún wo Psalm 33 verse 18. Ó ní kíyèsí, ojú Olúwa ń bẹ lára àwọn tí ó bẹ̀rù rẹ̀, lára àwọn tí ń retí nínú àánú rẹ̀. Ọlọ́run yóò máa pèsè fún àwọn tó ní ìbẹ̀rù Olúwa, àwọn tó bẹ̀rù rẹ̀ tọkàntọkàn tọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ ní. So àkọ́kọ́ ààbò Ọlọ́run. Èkejì ó ní ìpèsè. Ọlọ́run yóò máa pèsè fún àwọn tó bẹ̀rù rẹ̀. Ìkẹta, ìwé Òwe orí 14 Proverbs 14 verse 26 kí ni Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ tó rọ̀ mọ́ ìbùkún èyí tí ta ní fún àwọn tó bẹ̀rù Olúwa. Proverbs 14:26 kí ni Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Ní ìbẹ̀rù Olúwa ní ìgbẹ́kẹ̀lé tí ó lágbára, yóò sì jẹ́ ibi ààbò fún àwọn ọmọ rẹ̀. Ẹ̀gbọ́n tó Olúwa sọ. Ọlọ́run ti gbé àgbékalẹ̀ kalẹ̀ fún wa pé bí a bá kún fún ìbẹ̀rù Ọlọ́run, yóò jẹ́ ibi tó lágbára, strong confidence. Gbígbẹ́kẹ̀lé Olúwa, a ó ní agbára nínú Olúwa, nínú Ọlọ́run, láti máa lọ láti pàdé ipá àti láti máa lọ láti ìṣẹ́gun dé ìṣẹ́gun. Ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nìyí. Ọlọ́run yóò jẹ́ ààbò, security, fún àwọn tó bẹ̀rù rẹ̀. Ẹ ká tún wo ìwé Òwe orí 10 Proverbs 10. Kí ni Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ pé ó já sí ìbùkún fún àwọn tí ó bẹ̀rù Olúwa. Proverbs 10 verse 27 kí ni Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún wa. Ìbẹ̀rù Olúwa mú ọjọ́ gùn, ṣùgbọ́n ọdún ènìyàn búburú ni a ó ké kúrò. So long life. Àwọn tó ní ìbẹ̀rù Olúwa máa mú ọjọ́ ayé ẹni gùn. Ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nìyí. Tá bá dẹ̀ wá wo Proverbs 22 verse 4. Proverbs 22 verse 4 kí ni Bíbélì sọ fún wa? Proverbs 22 verse 4 kí ni Ọlọ́run gbé kalẹ̀
gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún wa. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Proverbs 22:4. Èrè ìrẹ̀lẹ̀ àti ìbẹ̀rù Olúwa ni ọrọ̀, ọlá àti ìyè. Kí ni èrè ìbẹ̀rù Olúwa? Gẹ́gẹ́ bí ìwé òwe orí 22 ẹsẹ̀ 4 ti kọ́ wa, ó ní ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní èrè ìrẹ̀lẹ̀ àti ìbẹ̀rù Olúwa ni ọrọ̀, ọlá àti ìyè. Ohun tí Bíbélì sọ nìyí, àwọn ìbùkún tó rọ̀ mọ́ kí a kún fún ìbẹ̀rù Ọlọ́run, òun nìyí, òun ni Ọlọ́run ti gbé kalẹ̀ fún wa. A ti sọ ohun tí yóò já sí fún wa. A sọ fún wa pé bí a bá ní ìbẹ̀rù Ọlọ́run, yóò já sí èrè rẹ̀ ni pé yóò já sí ọrọ̀, ọlá àti ìyè fún wa. Ohun tọ́rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nìyí, a sì gbọ́dọ̀ gbà á gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ gbà á gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin ènìyàn wa nílé, ǹjẹ́ a ní ìbẹ̀rù Ọlọ́run? A ti sọ fún wa tẹ́lẹ̀ pé báwo la ṣe lè kún fún ìbẹ̀rù Ọlọ́run lónìí? Báwo la ṣe lè jẹ́ni tó ní ẹ̀rù Ọlọ́run tó sì ṣetán láti wà nínú ìbùkún àti wà láàyè Ọlọ́run? Ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ fún wa lónìí ni pé a gbọ́dọ̀ dẹni ìgbàlà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ di ẹni ìgbàlà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Olúwa gbé kalẹ̀ fún wa. Báwo la ṣe lè dẹni ìgbàlà? Báwo la ṣe lè kún fún ìbẹ̀rù Ọlọ́run? Òun ni pé a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ gbà á gbọ́. A gbọ́dọ̀ ronú pìwàdà. A gbọ́dọ̀ fẹ́ràn ara wa, jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. A sì gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìkú àti àjíǹde Jésù. Bí a bá ṣe léyìí, a ti dẹni ìgbàlà gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tí Bíbélì gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ fún wa. Káwa máa tẹ̀síwájú nínú ìbẹ̀rù Ọlọ́run, nínú dídúró nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú jíjẹni tí ó ṣetán láti gbọ́ràn sí òfin àti ìlànà Ọlọ́run ẹlẹ́dàá wa. Eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó fún wa gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ọ̀rọ̀ Olúwa. Tá a bá sọ nípa ìbẹ̀rù Ọlọ́run, ẹ̀kọ́ wo ni májẹ̀mú tuntun kọ́ wa nípa ìbẹ̀rù Ọlọ́run? Ẹ ká wò ó ní ẹyọ kọ̀ọ̀kan. Nígbà tá a wo ìwé májẹ̀mú tuntun, a rí àwọn onírú ẹ̀kọ́ tí Ọlọ́run kọ́ wa nípa ìbẹ̀rù Ọlọ́run. Ẹ ká wo ìwé Ìṣe Àpọ́stélì orí 10. Ìṣe Àpọ́stélì orí 10. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 45, 35, Acts chapter 10 verse 35, kí ni Bíbélì sọ fún wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́? Ìṣe Àpọ́stélì orí 10 verse 35, kí ni Ọlọ́run sọ fún wa níbẹ̀? Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀ o. Ṣùgbọ́n ní gbogbo orílẹ̀-èdè, ẹni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó sì ń ṣe iṣẹ́ òdodo, ẹni ìtẹ́wọ́gbà ni lọ́dọ̀ rẹ̀. Nítorí ní Ìṣe Àpọ́stélì orí 10 ẹsẹ̀ 45, 35, Acts 10:35 ni pé a sọ níbí yìí pé ní orílẹ̀-èdè gbogbo, ẹni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó sì ń ṣiṣẹ́ òdodo, ẹni ìtẹ́wọ́gbà ni lọ́dọ̀ rẹ̀. Ní orílẹ̀-èdè gbogbo lónìí, níbi gbogbo, bí a bá kún fún ìbẹ̀rù Ọlọ́run tá a sì ń ṣiṣẹ́ òdodo, Ọlọ́run ní òun yóò tẹ́wọ́ gbà wá. Òun yóò gbà wá, yóò gbà wá là, yóò sì fún wa ní ìyè nípẹ̀kun ní ìkẹyìn ọjọ́. Kristi fúnra rẹ̀ ló sọ nínú ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 53, 33. Ó ní ẹ kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti gbogbo òdodo rẹ̀, ó léyìí tó bá kù ó lá fi kún fún wa. Ohun tí Bíbélì sọ ni wíwá ìjọba Ọlọ́run òun làkọ́kọ́. Mímọ̀ Ọlọ́run
òun lọ́lọ́run fẹ́ kí a mú ṣáájú ohun gbogbo. A kà á fún wa létí níbi pé ní orílẹ̀-èdè gbogbo àwọn tó bá bẹ̀rù rẹ̀ tó sì ń ṣiṣẹ́ òdodo wọ́n ó jẹ́ ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Olúwa. A gbọ́dọ̀ làkàkà láti dúró nínú ìfẹ́ Ọlọ́run ká sì jẹ́ni tó yóò ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Kí ni Bíbélì tún sọ fún wa ní ìwé ní májẹ̀mú tuntun nípa ìbẹ̀rù Ọlọ́run? Kọ́ríńtì kejì nígbà tá a kíyèsí orí ìkẹsàn-án nígbà tá a wo ẹsẹ̀ kínní kí ni Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún wa. Kọ́ríńtì kejì nígbà tá a wo orí keje nígbà tá a wo ẹsẹ̀ kínní 2 Corinthians 7:1 kí ni Bíbélì sọ? Ó nítorí náà ẹ̀yin olùfẹ́ bí a ti ní ìrètí wọ̀nyí ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti tẹ̀mí kí a sì máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Olúwa. Kí a sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Olúwa. Ká kún fún ìwà mímọ́. Ohun tí ìbẹ̀rù Ọlọ́run ń bí náà, ó ní ìwà mímọ́, ìgbọràn, ọgbọ́n, ìrẹ̀lẹ̀ àti ọkàn láti máa sin Ọlọ́run lẹ́mìí àti lótìtọ́. Ohun tí ìbẹ̀rù Ọlọ́run tó ń bí nìyí. Kọ́ríńtì kejì orí ìkejì ẹsẹ̀ kínní ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé nítorí náà ẹ̀yin olùfẹ́ bí a ti ní ìlérí wọ̀nyí ẹ jẹ́ ká wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti tẹ̀mí kí a sì máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Olúwa. Àgbékalẹ̀ Ọlọ́run nìyí pé a gbọ́dọ̀ mú ìwà ìbẹ̀rù rẹ̀ ní àkọ́kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń sin Ọlọ́run lónìí nípasẹ̀ Kristi tí wọn ò bọlá fún ọ̀rọ̀ rẹ̀. Bọlá fún ọ̀rọ̀ rẹ̀ lọ́nà wo? Bíbélì bá sọ pé há, àwọn kan máa sọ pé bí. Bíbélì bá sọ pé jókòó, àwọn kan á dìde. Bíbélì bá sọ pé dọ̀bálẹ̀, àwọn kan á kúnlẹ̀. Bí a ò bá bọlá fún ọ̀rọ̀ Ọlọ́run, a ò ní ìbẹ̀rù rẹ̀. A sì gbọ́dọ̀ kún fún ìbẹ̀rù Ọlọ́run. Ìwà mímọ́ wa gbọ́dọ̀ di pípé ní ìbẹ̀rù Olúwa. Gẹ́gẹ́ bó ti Kọ́ríńtì kejì orí kejì ẹsẹ̀ kìíní sọ. Ẹ ká tún ìwé Éfésù. Ìwé Éfésù orí 5. Kí ni ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 21 Ephesians 5:21 kí ló kọ́ wa? Ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ Ephesians 5:21. Ó ní ẹ máa tẹríba fún ara yín ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ mọ̀ pé àkọ́kọ́ sọ pé tí ìbẹ̀rù Ọlọ́run bí ọ̀kan nínú rẹ̀ ní ìrẹ̀lẹ̀, ìtẹríba. Àwọn nǹkan tí ìbẹ̀rù Ọlọ́run bí nìyí. Kò sí bí èèyàn ṣe lè lẹ́mìí ìrẹ̀lẹ̀ tó lẹ́mìí ìtẹríba fún òfin Ọlọ́run tí ò ní ní ìbẹ̀rù Ọlọ́run. So àwọn àgbékalẹ̀ ẹ̀kọ́ ètí Bíbélì ń kọ́ wa nìyí. Nígbà tá a tún kíyèsí ìwé Fílípì orí kejì ẹsẹ̀ 12 ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Fílípì orí kejì ẹsẹ̀ 12 nípa ìbẹ̀rù Ọlọ́run. Ó ní nítorí náà ẹ̀yin olùfẹ́ mi gẹ́gẹ́ bí ẹ̀yin ti gbọ́ràn ní ìgbà gbogbo kì í ṣe ní ìgbà tí mo bá wà lọ́dọ̀ yín nìkan ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Kò sí bá a ṣe lè gbé ìgbé ayé Kristẹni tá ò ní kà á kún pé àjẹ́ tó ní ìbẹ̀rù Ọlọ́run, àjẹ́ tó ní ọ̀rọ̀ Ọlọ́run, tá a kún fún ọ̀rọ̀ mímọ́ Olúwa, tá a sì ń gbé ìgbé ayé wa lójoojúmọ́ ní ìbámu pẹ̀lú òfin àti àṣẹ Kristi. Já ní ìbẹ̀rù Ọlọ́run. A gbọ́dọ̀ ní ìbẹ̀rù Ọlọ́run tí a bá fẹ́ lọ lé ológo èyí tí Bíbélì ti gbé kalẹ̀ fún wa. Ẹ ká tún ìwé Pétérù kínní orí kínní ká gbọ́ tí Bíbélì sọ nípa ìbẹ̀rù Ọlọ́run. Pétérù kínní orí ìkínní ẹsẹ̀ 17 1 Peter chapter 1:17 kí ni Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Ó ní bí ẹ̀yin bá sì ń ké pe bàbá ẹni tí ń ṣe ìdájọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ olúkúlùkù ní àìṣe ojú ìṣáájú ènìyàn ẹ máa lọ ní ìgbà àtìpó yín ẹ máa lo ìgbà àtìpó yín ní ìbẹ̀rù.
Ọlọ́run ní gbogbo ìgbà tá a fi wà láàyè a gbọ́dọ̀ máa lò ó ní ìbẹ̀rù Ọlọ́run. Ìgbà àtìpó wa nínú ara yìí a gbọ́dọ̀ lò ó ní ìbẹ̀rù Olúwa. Bí a ò bá ní ìbẹ̀rù Ọlọ́run, tá a páyà ohun tọ́lọ́run ní ká má ṣe, tá a ṣe ohun tọ́lọ́run ní ká má ṣe, a ò ní ìbẹ̀rù rẹ̀. Ọlọ́run sì fẹ́ ká ní ìbẹ̀rù Ọlọ́run sì jìnnà sí ogunlọ́gọ̀ àwọn ènìyàn lónìí. Ọlọ́run sì ń pè wá padà pé a gbọ́dọ̀ kún fún ìbẹ̀rù rẹ̀. Ìgbé ayé wa nínú ara yìí, gbogbo ìgbà àsìkò wa nínú ara yìí, a gbọ́dọ̀ lò ó nínú ìbẹ̀rù Ọlọ́run. Ohun tí ìwé Pétérù kìíní orí ìkíní ẹsẹ̀ 13 kọ́ wa nìyí. Ìwé Ìfihàn orí 14 ẹsẹ̀ 7 ó ní kí a bẹ̀rù Ọlọ́run kí a sì fi ògo fún orúkọ rẹ̀, ká fògo fún. Ẹ̀yin ènìyàn wa nílé, tàjọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. A ti sọ ohun tá a ṣe tá a fi ní ìbẹ̀rù Ọlọ́run. A ti sọ ohun tá a ṣe tá a fi bọ́ lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀. A ti sọ ohun tọ́lọ́run gbé kalẹ̀ pé a gbọ́dọ̀ ṣe láti di ẹni ìgbàlà nínú Kristi. A ti sọ ohun tá a ṣe tá a fi kún fún ìbẹ̀rù Ọlọ́run. A tún rán wa létí ohun tí Bíbélì ní kí a gbọ́dọ̀ ṣe láti fi di ẹni ìgbàlà nínú Kristi. A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17 ó ní ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́. Ìbéèrè orí 11 pàtàkì ẹsẹ̀ 6 ó ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Torí ẹnikẹ́ni tó bá máa gbàgbọ́ ní láti gbàgbọ́ pé ó ń bẹ àti wípé òun ni olùṣẹ̀san fáwọn tó bá fi ara balẹ̀ wá. A gbọ́dọ̀ ronúpìwàdà kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀. Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9. Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara gẹ́gẹ́ bí àwọn ẹlòmíràn ti ń ka ìjáfara, ṣùgbọ́n mú sùúrù fún yín tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé bí kò ṣe kó wá sí ìrònúpìwàdà. A gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ẹ̀gbọ́n pé Jésù sọmọ Ọlọ́run ní í ṣe. Kristi fúnra ara rẹ̀ pàápàá ló dá wa lẹ́kọ̀ọ́. Ìwé Mátíù orí 10 verse 32 and 33 ó lẹ́nikẹ́ni tó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò jẹ́wọ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. Ẹnikẹ́ni tó bá sẹ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò sẹ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. A sì gbọ́dọ̀ lè jọ̀wọ́ ara wa fún ìrìbọmi gẹ́gẹ́ bí àṣẹ tí Kristi fi lọ́lẹ̀ pé lọ sí gbogbo ayé kẹ́sì máa wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Ẹ máa baptisi wọn lórúkọ ti Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, kẹ́sì máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, àní ohun gbogbo tí mo pa láṣẹ fún yín, èmi ó wà pẹ̀lú yín títí òpin ayé àìnípẹ̀kun. Àmín. Tá a ṣe tá a fi lè wọnú ìbẹ̀rù Ọlọ́run ni. Bàbá ti gbé ìgbésẹ̀ ìgbàlà, a wá máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ohun tí ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 12 kí a máa tẹ̀síwájú iṣẹ́ ìgbàlà pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì ní ìgbé ayé wa nínú ara yìí, ní ìgbà àtìpó wa nínú ayé yìí. A gbọ́dọ̀ gbé ìgbé ayé náà nínú ìbẹ̀rù Ọlọ́run. Pétérù kìíní orí 1 ẹsẹ̀ 17 ló kọ́ wa bẹ́ẹ̀. Ẹ̀yin ènìyàn wa nílé, ṣàfikún fún ìbẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ a súnmọ́ Jésù Kristi, ká súnmọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé òun nìkan ló ṣèlérí ìyè àìnípẹ̀kun fún àwọn tó gbàgbọ́ nínú rẹ̀. Òun nìkan ló ṣèlérí ìyè àìnípẹ̀kun fún àwọn tó gbàgbọ́ nínú rẹ̀. Òun nìkan náà la gbọ́dọ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀. Òun ló lè gbà wá tá a fún wa ní ìyè àìnípẹ̀kun lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ ká wá sí ọ̀dọ̀ Jésù Kristi, ká sì ṣe tọ́lọ́run nípa ṣe ká tó lè dẹni ìgbàlà, ká sì kún fún ìbẹ̀rù Ọlọ́run. Àdúrà tẹ̀bẹ̀ wá sí Ọlọ́run ni pé Olúwa yóò ràn wá lọ́wọ́, yóò fi agbára fún wa, yóò fún wa lóye rẹ̀ láti kún fún ìbẹ̀rù Ọlọ́run, láti máa ṣe déédéé ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tá a ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, àti láti máa rìn gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀ tí kì í ṣe ọmọ òkùnkùn, torí pé Ọlọ́run wa Ọlọ́run ìmọ́lẹ̀ ni, kò sì fẹ́ kí àwọn tó gbàgbọ́ nínú rẹ̀ kán rìn nínú òkùnkùn. Ẹ má ṣe jẹ́ ká rìn nínú òkùnkùn, ẹ jẹ́ ká rìn nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Olúwa. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́, ká rìn nínú rẹ̀, ká sì ṣe ohun gbogbo tọ́lọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Ká tó dáni dúró, Ọlọ́run sọ̀rọ̀ nípasẹ̀ ìjọ. Tá bá wo Bíbélì, Jésù gbé ìjọ kan kalẹ̀. Ìjọ náà ní ti Kristi, kì í ṣe tèmi, kì í ṣe tìyín, kì í ṣe tẹnikẹ́ni. Bá a bá kún fún ìbẹ̀rù Ọlọ́run, tí ìbẹ̀rù Ọlọ́run bá ń gbénú wa, a ó padà sínú Bíbélì, a ó sì wo ìjọ náà, àwòrán ìjọ náà tá fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. A sì ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí àṣẹ tá ti kọ́ wa nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Yóò fi agbára fún wa láti padà sínú ìfẹ́ Ọlọ́run, láti kún fún ìbẹ̀rù Ọlọ́run, láti kún fún ìpayà rẹ̀, láti máa rìn gẹ́gẹ́ bí ó ti pàṣẹ fún ọkàn àtayé wa. Olúwa yóò fún wa ṣe o. Olúwa yóò ràn wá lọ́wọ́, yóò sì bá ogun èṣù wí níwájú wa. Tí ó fẹ́ ká rí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Kristi, yóò bá wí, yóò sì kọ́ wa ní ìfẹ́ rẹ̀ pátápátá.
kí a tó dánu dúró a fi tó wa létí pé a ó tó bá tó àkókò títí ọjọ́ Olúwa tó bá kẹ́yìn nínú broadcast tá à ń ṣe nínú oṣù tí a ṣẹ̀ṣẹ̀ bọ́ sí yìí a ó ṣe question and answer session. A fẹ́ kẹ́ fìbéèrè ń ṣọwọ́ sí àwọn nọ́mbà tá ò fi léde. A fẹ́ kí tẹ́ bá lórí ọ̀fẹ́ kẹ́ ẹ pè wá kí a jọ sọ àsọyépọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run ká sì sọ ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èyí tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Olúwa yóò fún wa ṣe. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. A ó tuntun nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Àlàáfíà àti wàláyé Ọlọ́run kó máa bá wa gbé, kó kọ́ wa mọ̀ ọ́ ṣe, kó kọ́ wa ní ìbẹ̀rù rẹ̀, kó sì kún wa pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. Kí oore ọ̀fẹ́ Kristi kó máa bá wa gbé títí tá a tún fi rí pàdé ní ìgbà mìíràn. Kí àlàáfíà, ìwàláàyè àtagbára Ọlọ́run kó dì wá mú, kó kọ́ wa mọ̀ ọ́ ṣe. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.